dàbí ọjọ́ kan tán ní kí ọmọ private school àti public school kan wá sọ ara wọn wọ́n mọ private school ṣe débẹ̀ ó ní A for agbeni, B for bode, C for challenge, D for dùgbẹ̀. àwọn ìgbà tí ọmọ public school tí ọkọ jáde handkerchief lọ́kọ́jọ́ ní anybody ló bá bẹ̀rẹ̀ sí ní ka àwọn junction tó wà ń bá dẹ́ sọ pé kí ló wí ó ní A for agbeni, B for bode, C for challenge, D for dùgbẹ̀, E for ẹlẹ́ta, F for fẹ́lẹ́lẹ̀, G for gate, H for high court, I for ìjókòdó, J for jọgọ center, K for kúdẹ́tì, L for labọ, M for mọ́níyà, N for nálẹ́ndé, O for olómi, P for pópó, Q for queen cinema, R for ring road, S for sasa, T for toll gate, U for UI, V for ventura, W for wákàjáyé, S for express, Y for yemẹtu. wọ́n ní ẹ̀sà sẹ́yìn sọ zẹ́ẹ̀dì ó ní ẹ̀ mọ́ kòmí láyà jẹ́ ọ̀sẹ̀ rí zẹ́ẹ̀dì bẹ̀ yẹn ó ní zoo. mo kí gbogbo ibi tí ẹ ti láǹfààní àpérọ̀fẹ́ láti máa wò mí. Yorùbá ní àìmédè ìlú bí ẹni mú kọ̀ǹgọ́ ẹ̀ lọ ẹni gbọ́mìnlẹ̀ lọ lómìnir tòmìnir sọ. Lekan Lawal Orolabi ọmọ abínú tọ̀mẹ̀jẹ́ ló kọ̀ mí ẹ kú lé o. Ta ló lágbo ó lè tò lọ́jọ́ sátidé láago 4 sí 5 níbi tí a ti máa ń gbé nǹkan méjì tọ́jú ara wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn fún àpẹẹrẹ bàbá Sùwé àti Jídé Kòsọ̀kọ́ ta ló lágbo, Chelsea àti Man U ta ló lágbo, ẹran dídín àti ẹran bíbọ̀ ta ló lágbo. àwọn nǹkan méjì tọ́jú ara wọn la máa ń gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn lábala alákọ̀ọ́kọ́. Abala ẹlẹ́ẹ̀kejì abala ṣe rántí a máa ń ra wọn létí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tá a wà nígbà ìwé nígbà tá a wà ní primary school àbí secondary school fún àpẹẹrẹ ṣe rántí orí ẹja dé àròdàn pàdé mi léjìká súùtì alágbọn mọ́ngòrò àwọn nǹkan tá a ṣe nígbà tá a wà ní kékeré ó láwọn eré kan náà tá a máa ń ṣe bí eré bójúbójú eré abẹ́ step àtàwọn oríṣiríṣi àwọn nǹkan tá a ṣe nígbà tá a wà ní kékeré la máa ń ra wa létí nínú abala yìí tí àwọn èèyàn dẹ̀ máa sọ àwọn ìrírí wọn. Abala alákọ̀ọ́kọ́ tí mo pè ní ta ló lágbó yẹn tá a bá ti gbé nǹkan méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹ tó bá gbégbé orókè ó ní àwọn olólùfẹ́ wọn wọn á máa pariwo fún ọjọ́ náà. àmọ́ ọgbọ́n àti àwọn ìlànà tá a fi máa ń ṣe ètò yẹn ó jẹ́ àwọn nǹkan tó fẹ́ pani lẹ́rìn díẹ̀ nítorí pé a máa ń ṣe bí àwọn tó wà lórí ọ̀dà fún àpẹẹrẹ àwọn pé ẹ ṣe mo dúpẹ́ mi ò ní wáyé tí mi ò ní gbọ́gbọ́n à á ṣe kò sẹ́lù lórí ètò yìí so style tá a fi máa ń ṣe ètò yẹn ẹ ṣe. Gbogbo onífújì tó bá ń kọ orin tó mú ọpọlọ dání tí mo mọ̀ wípé tó bá ń kọ bẹ́ẹ̀ màá rí nǹkan mú nínú ẹ̀ tèmi náà lè lò fún ètò àfi nǹkan míì tí yóò ṣe ayé mi láǹfààní. Gbogbo onífújì tó bá ń kọrin ọlọ́pọlọ òun ni mo nífẹ̀ẹ́ sí. Alhaji Táyé Àkàndé Adébísí Kọ́rẹ́nsì àti Wàsíù Àlàbí Pasuma àwọn méjì tí mo nífẹ̀ẹ́ sí. láyé ọjọ́ síta máa ń bẹ̀bẹ̀ eré ẹja wá ṣeré fún yín àwa la máa gba irinṣẹ́ a tún máa gba jẹ́nẹrétọ̀ o tàbá wa ní ẹ fún wa lówó ẹlẹ́yin oníṣàn náà tì àwọn ìyàwó wa wọn nígbà náà tì àwọn onírinṣẹ́ wọn nígbà náà tì àyàfi kẹ́ fún wa lówó ọmọ báyìí náà ni ó báyìí náà ni ó Paso báyìí náà ni ó ẹ ṣe. mi ò sólóyìn o ṣe agbóhùnsáfẹ́fẹ́ adẹ́rìnpa òṣónú olùdarí ètò yẹn master of ceremony stand up comedian comical artist yẹn àwọn skit kéékèèké tí wọ́n ṣe lórí ẹ̀rọ alátagbà ayélujára. ó dàbí ẹnìkan tí kàtà mú láyé coronavirus ni nígbà kàtà wá mú lójú àwọn èèyàn wọ́n wá ń bí léèrè wọ́n sọ pé ẹ̀gbọ́n ẹ wà ibi tó wá fẹ́ sọ pé kábò mú kóró àgbálùmọ̀ tó ń bẹ ní àpò òun ibi tó ti ṣe ẹ bá mú kòkòrò ọ̀yìn táwọn èèyàn bẹ kálukú ti fọ́n lọ gbogbo máìndì ní kó ní kí wọ́n fẹ́ sọ pé coronavirus wọn ò mọ̀ pé kóró àgbálùmọ̀ ti ń bẹ lápò rẹ̀ lẹ́ni kò mú ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin ọmọ public school àti private school orúkọ tí èèyàn máa ń jẹ́ nígbà tá a wà ní school náà máa ń dìtàmí ẹni tó bá mọ̀ wé o ọmọ tó bá ń jẹ́ Ibrahim ní public school ìrẹ́mọ̀ wọn mọ̀ pé tá a máa sọ ọmọ ní Balkis ẹgbẹ́ tó wọ́n mọ̀ pé ní Bilikisu Ọ̀gàlàntà ọmọ tó bá sọ ní Ismail wọ́n mọ̀ pé ní Àsùnmọ́ ọ̀rẹ́ ẹgbà àmórúkọ ọmọ tó bá fàìn pẹ̀lú school tó bá lọ ẹ máa gbọ́ Stephanie, Rebecca, Juliana, Janet ibi tẹ́ ti mọ̀ pé ọmọ ẹ̀ public school ló lọ ìrìn ẹsẹ̀ ọmọ public school àti private school náà dẹ̀ yàtọ̀ ọmọ private school tó bá ń bọ̀ máa bọ̀ báyìí àmọ́ ọmọ private school ẹ̀ tó máa pè ẹni bọ́ọ̀dì ẹ̀ ti mọ̀ pé public school lélẹ̀ lọ ẹ ṣe mi ò ní wáyé. so àìmédè lù bí ẹni mú kọ̀ǹgọ́ ẹ̀ lọ ẹni gbómìnir lọ lómìnir tòmìnir sọ ẹjẹ́ àṣekèrè ajá lọ́rùn káwọ lè bà tọ́jú Ọlálékan Lawal Orolabi ọmọ abínú fọbẹ̀ jẹun àtòríbẹ̀wò ló kọ mi ò ní wáyé tí mi ò ní gbọ́ pé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ n ṣàdúrà kan fún yín o ẹ wò ẹ fi kí ọ̀dà mú gàrí mo láìkì yẹn gan n tá n sọ rèé ẹ kú kàlẹ̀. bẹ́ẹ̀ bá ní iṣẹ́ tí ẹ fẹ́ gbé fún mi tàbí ẹ nímọ̀ràn tí ẹ fẹ́ gbà mí ẹ fẹ́ ká bá yín darí ètò yẹn master of ceremony ká bá yín gbéhùn sí afẹ́fẹ́ ká ṣe polówó ọjà fún yẹn advertisement
ká bá yín ṣe eré kékeré tá a fi lè kí àwọn olólùfẹ́ yín fún ọjọ́ ìbí wọn ìyẹn birthday comedy skit abẹ́ láwọn nǹkan míì tó jẹ́ mẹ́rin entertainment tó ń tòṣìṣẹ́ wá jáde 08077102129 àǹtí yẹn láwọn ò tí ì mọ̀ báyìí rò 08077102129 lórí Instagram @IHaveLabi. ẹ má jẹ́ parọ́ tàn yín o, ẹ má gbàgbé pé iléeṣẹ́ Zix Media ìyẹn ZIX Media àwọn náà ń gbà wá lálejò tọ́jú kẹ́ láǹfààní àtòrò ọ̀fẹ́ láti máa wá o. àwọn nìkan náà ní iléeṣẹ́ tó gbajúgbajà tí wọ́n fún yín láwọn nǹkan délé tí ó ṣàyè wá láǹfààní ìtàn àwọn gbajúgbajà àwọn olóṣèlú olórin adẹ́nìpa òṣèlú gbogbo bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bẹ́ òun náà lẹ́ẹ̀mọ̀ gbọ́ láti ọ̀dọ̀ ZIX Media ìyẹn Zix Media ẹ̀ẹ́dẹ̀mọ̀ bó ṣe wà ẹ fọ́lọ̀ wọn lórí àwọn platform wọn ẹ̀ẹ́dẹ̀ ní sọ pé ni ẹ̀ẹ́dẹ̀ rí ìkẹ́ ẹ wo mo stamp wọn o bí èso àládé.